méjì tó ń wo yẹn ọkọ àti ìyàwó ni wọ́n PNC ni wọ́n. ẹ jọ̀ọ́ ẹ má bínú ó ní question kan tí mo kò fẹ́ béèrè lọ́wọ́ yín ni ṣé rí màtọ́ ẹ̀mí kan bẹ́ẹ̀ àti argue ẹ̀ bọ́ mo ti gbèrè yín jẹ́ pé nǹkan tó sọ yẹn pé irọ́ ni ẹgbẹ́ wọ́n ní ìméjì pé ẹ̀ fẹ́ ra. wọn ò mọ ẹnu ẹ nígbà tó bí ẹ kí ni problem ẹ gan you talk too much tó. mo sọ fún ẹkún ẹjẹ ẹwọ yìí àánú ẹ ń ṣe mí o èmi sàtẹ mí o. mi ò tí ì débi kankan ti ṣe láì tì mí. èmi tí sẹ́fọ̀n mọ́ mi ẹ bẹ́ẹ̀ wá ń kọ́. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ gan-an ọ̀rọ̀ fún ọ. ṣé tó sọ̀rọ̀ náà ó ní ọ̀rọ̀ wà ní tó ti nípò lọ ṣáìtì. ọkọ mi kò sí nǹkan kan ká mi kẹfẹ sọ ju pé fún àǹtídàní ṣé ló pé mi lè jẹ ju yín ni mi lè jẹ ju yín so èrò bá ṣe rí tó wà lọ́wọ́ mi yẹn ní pẹ́sẹ́ fún ọ̀dà yín èmi ò lè dá lẹ́yìn. Adéyìn sọ. I'm hear you but ẹ tẹ́ ìdùnnú là. ẹ bó ṣe máa ń fún oúnjẹ rúmú lẹ́ẹ̀kan yẹn kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn kí ni ẹ máa kọ́tẹ́ yìí o rárá lẹ́sìn èmi tí mo lè máa kọ yín torí irú tí gangan ni ọlọ́run ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ sísè àwọn làwọn kọ́ yín ẹ̀sìn lórí pé akáfọ́n máa jiná báyé ẹ̀bùnà. ẹkùn rẹ̀ gbẹ̀gbẹ̀ ni mo tún gbọ́ bàtà mi ẹ̀ tí ẹ̀ wó bẹ̀ àwọn lè ya. kò sí wàhálà òun fẹ́ promise ẹ̀ pé máa tún àwọn ọmọ yẹn nǹkan tó fẹ́ sọ yẹn máa yẹ kó sọ ọmọ máa gbọ́. àyè tẹ̀mí yé mi ṣé bẹ́ẹ̀ ni mo wá sórí ìbàdàn ìyàwó mi ni èmi dẹ̀ ni mo wá rìpọ́tì nítorí pé mo rí pé òun ló kidnap ọmọ yẹn. láti wákàtí àti ìṣẹ́jú ìlú kẹbẹ̀rẹ̀ sí kó ara yín ní ìjánu kẹbẹ̀rẹ̀ sí kíni o kẹbẹ̀rẹ̀ sí kó ara yín ní ìjánu. ṣé tẹ̀lé gbogbo tẹ́ bá mi sọ ẹ̀ sà ìgbà ìmọ̀ ni ṣùgbọ́n nísìnyí sà mo ti kọ́ gbọ́n mo ti gbọ́ o. arábìnrin tí mo wò yìí wéré ní o ìṣọwọ́ tó fi bírèdì yìí nù tó ṣe náà pátápátápátá ṣìdè nínú àti. o ti máa kó sínú akóló mi tó bá kó sínú akóló mi wò ó. nípa àwọn ẹnu yìí náà ni. o ò gbé ojú parọ́ sí. ojú pálọ̀ yóò Àníkẹ́ ẹ sọ fún ẹ ọwọ́ tẹ̀ ẹ́. bàbá tó yìí.